ẹ káalẹ́ òbónléjà òwúdẹ̀ ló ń kí yín yẹn kan bí ọgbẹ́ aláṣejù bàbá jẹrinrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa ẹ wá nǹkan kùn sójú láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kòmátà òní ni sunday ní ìlú nàìjíríà ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin gẹ́gẹ́ ní 16 to 8:30 lù ní ìlú èkó ń bí. Right. What about it? ẹ kú oríire Genesis Global yóò pín ìbọn oníke fún àwọn ààfin only ní ìlú alágbàdo ní ẹ̀gbẹ́ alákùkọ fún ọdún kérésìmesì. kò tẹ́lẹ̀ rí òtítọ́ ni àjọra wa bí ìmúmú ṣùgbọ́n ọkọ olóyún kì í ṣe dádì mi. Tóyìn Àyìnmákù ló sọ bẹ́ẹ̀ kí ó tó lọ sí ìlú Mẹ́kà. ó mọ̀ ní sórí burúkú àti bí ìsánọ́mọ̀ ló yẹ ká ti kó èso ogun. Aṣíwájú ti gbà láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà on one condition. Bọ́lá Ahmed Tinubu sọ wípé àyàfi bí Síkírátù Sìǹdòdó bá gbà láti ṣe first lady fún òun. Aṣíwájú apẹ̀yìn tọpẹ Síkírátù Sìǹdòdó láì nìkan ṣe ni. tọ́rọ̀ wọn bá gba kóńdó ayọ̀ kóńdó tiwọn. ọmọ orogun ló yẹ kó yọ sí wọn. Èmi ni mo bí Fẹ́mi Adébáyọ̀ tẹ́lẹ̀. Ọ̀gá Bello ya aláìmoore ni. Adéwálé Ẹlẹ́sọ̀ ẹnu ń jáwáyà ló sọ bẹ́ẹ̀ níwájú Dr. Bẹ́ẹ̀kọ́ Ramson Kuti ní ọdún 1950. ó ti ní gbogbo tó wọnú bíbá. Anyway, mo fẹ́ máa dá sí ọ̀rọ̀ òṣèlú. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́. Ẹ má dá òtẹ̀. Ṣé ẹ ti gbọ́ nípa Dan and Den ní ìlú London? Dan and Den níbi tí ẹ ó ti rí oríṣiríṣi oúnjẹ Nàìjíríà rà. Kí lẹ fẹ́ àbí spiritual material ẹ lọ sí Dan and Den ní ìlú Peckham kò jìnnà sí London. Tàbí bóyá ẹ bá fẹ́ ṣẹ́ owó ẹ fẹ́ fi owó ránni sí ìlú yín àbí àwọn ènìyàn yín fiam aka system ló máa ṣe yẹn. Ẹ má gbàgbé pé Angel Bread wà ní Peckham Lane. Angel Bread suya àtàwọn nǹkan oúnjẹ tí ó ń ṣe ara lóore. Ẹ má gbàgbé pé Sọjí Aláyọ̀ ló wà ní ìcháàjì yẹn. Ẹ ṣé bí ẹ ti ṣe ìrọ̀jú sílẹ̀ tí ẹ̀ ń gbọ́ ìròyìn kúmọkùmọ. Ní ọjọ́ ìkómọjáde ọmọ Genesis ni Ọládélé ṣe ìlérí tí ẹnìkankan kò lè yẹ̀ ní iwájú Ọlọ́run. Israel Ọládélé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Genesis Global ló bú sí ẹkún gbaragada ní ọjọ́ tí ó fi ojú kan Adéwálé Ẹlẹ́sọ̀ níbi ìkómọ ọmọ rẹ̀. Kí ló dé dádì? Kí dẹ̀ ń sunkún? Dádì Láìtì wá fi tayọ̀tayọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀ bí wọ́n ṣe mú Adéwálé Ẹlẹ́sọ̀ wá síbi ìkómọ òun ní tipátipá. Tipátipá báwo? Wọ́n sọ di mímọ̀ wípé nítorí wípé àwọn kò rí ààfin tí ó ń jẹ mọ́sàrí níbi ìkómọ. Àwọn ààfin náà máa ń jàlùbọ́sà wọn kìí jẹ́ níta ni. Ohun ìjọnilójú yìí ló mú kí Genesis ṣe oore kàǹkà tí ó pa eégún kan lẹ́rìn-ín ní iwájú Aláàfin. You lack what they call quarantina. Adélé wá ṣe ìlérí láti pín ìbọn oníke, akoto ọlọ́kadà àti tìrẹ́bọ̀ pupa fún àwọn Boy Scout láti máa fi ṣọ́ àwọn ààfin ní ìlú Èkó nìkan. We are coming with full force, you robbers. Ọ̀dọ̀ wa nífẹ̀ẹ́ ńkọ́ àti Òṣogbo. Okay, no problem. Amòfin àgbà Babátúndé Rájí Fáṣọlá wá dúpẹ́ lọ́wọ́ MC Olúọmọ fún àtìlẹ́yìn tí Musiliu ṣe fún àwọn onítọ̀ ṣúgà àti àwọn ààfin ní ìlú Ìjọra àti pé òun fi orí ọba Aláké búra. Mínísítà sọ gbangba-gbàngbà pé àwọn kò rí ààfin tí ọ̀kadà gbá rí ní Nàìjíríà títí dé òkè òkun. Ṣé lọ́sàn-án àbí láàárọ̀ ọ̀la? Òótọ́ ni o. Mínísítà ẹ̀rí sọ èmi náà mà rí ààfin tọ́kadà gbá rí wọ́n ríran lọ́sàn-án. Wọ́n dẹ̀ máa sọ pé ààfin ò rí náà ọ̀sán. Àbádámì wọ́n bá dé junction wọn á kọ́ sí báyìí. Ọ̀kadà ni wọ́n wò yẹn o.
ẹ má bínú ọ̀gá wa ìròyìn kúmọkùmọ ni ó sọ bẹ́ẹ̀. ó ń ṣe é ó ń ṣe é. Yorùbá bọ̀ wọ́n ní orí kì í pọ̀ lọ́jà ká má mọ̀ ti ààfin kò jẹ́ bí ó ṣe jẹ́ fún ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí ìyókù tún di ní ọjọ́ méje ṣé ò gbàgbé Danaden tí mo sọ fún yín ní ìlú Peckham ohun gbogbo tí ẹ bá fẹ́ rà tó bá jẹ́ ti ìlú Nàìjíríà ẹ lọ sí Danaden ní ìlú Peckham bí ẹ bá fẹ́ rán aṣọ ìgbàlódé bí eléyìí tí ó wà ní ara wa yìí ẹ lọ sí Kingso Culture Fashion Design ní kìlómítà 7 Owódé Ìdíròkò Road Rainbow Bus Stop before Winners ní Sango ní ìlú Ọ̀tà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wọ́n sí ní 0705 330 5696 lẹ́ẹ̀kan sí 0705 330 5696. This is an opportunity for you to advertise your product. Ẹ wá polówó ọjà yín lórí ìròyìn kúmọkùmọ kò gara rárá ẹ ṣé. General Ibrahim Babangida ló kọ ìròyìn yìí sílẹ̀ nígbà tí Kalu Orji tú ní èdè Yorùbá sí èdè Kútọ̀nù. Èmi ọmọ yín Òbónléjà Wúdẹ̀ yankan bí ọgbẹ́ igi burúkú àbìtàkùn gbágangbàgan ni mo kà á frankly sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ fi sùúrù ṣe ọdún ẹ má yá owó ra ẹran ẹ má yá owó ra ẹdìyẹ bí a kò bá rí nǹkan kan pa ní ọdún yìí ó dájú pé a ó rí pa ní ọdún tó ń bọ̀ ẹ má dẹ̀ gbàgbé ẹ má ṣe fa sìgá ní ilé epo ẹ má mutí bí ẹ bá ń wa ọkọ̀ ẹ má wa ọkọ̀ bí ẹ bá ń mutí nítorí kíndìnrín yín àti ìjàmbá ọkọ̀ ogun ásídẹ̀ǹtì kò ní jẹ́ tiwa ìlera lóògùn ọ̀rọ̀ ẹ máa tọ́jú ara yín tó ó wù ní kí á pa ajá ní Mùṣín àwọn Oǹdó àti ilẹ̀ Olújì ni wọn kò jẹ́ o ìyókù tún di ní ọjọ́ méje bí mo ṣe wí lẹ́ẹ̀kan owó yín ni kí ẹ máa ná o kí n tó lọ a kí bàbá wa SD Omiyinka Kúmọkùmọ àti Sandman tí wọ́n jẹ́ ọlọ́wọ́ síbí Ọmọlọ́lá Ògúnlẹ́yẹ Kúmọkùmọ àti bàbá wa Olúwabọ̀dé Pérépéré Kúmọkùmọ a fi àsìkò yìí kí bàbá wa Àbókí mọ́là aláàgọ́ 6 Kúmọkùmọ pé ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ tó imú yín ni kí ẹ máa fi mí o.